ṣeun púpọ̀ wọ́n já wa lórí ètò ni ṣùgbọ́n irọ́ ni wọ́n ń pa ọ̀tá wa ló ní ìbànújẹ́ àwa kọ́ la ní ìbànújẹ́ ẹ máa sọ fún wọn bẹ́ẹ̀ wípé àwa kọ́ ló ní ìbànújẹ́ ọ̀tá wa ló ní ìbànújẹ́ àwọn ọ̀tá wa àwọn ni wọ́n ní ìbànújẹ́ ẹ jẹ́ ń lọ sí comment section Òdodo TV radio bẹ́ẹ̀ ni àwa kọ́ ni a ní ìbànújẹ́ àwọn ọ̀tá wa àwọn ni wọ́n ní ìbànújẹ́ àwọn ni wọ́n ní ṣa ohun tí ó dáa jẹ ẹ máa bá wa kọ́mẹ̀ǹtì bí ẹ ṣe padà wá sí orí ètò yìí a nígbàgbọ́ pé ẹ̀ ń gbọ́ wa nílé kitikiti bí a ṣe ń ṣe ètò yìí ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀ kó ka ilé kó ka oko kó dé orílẹ̀-èdè àgbáńlá ayé pátápátá kí ó tún máa kan àwọn ará bí ó ń kàn wọ́n ni ó ń ká wọn lára ni wọ́n ṣe ń já wa wálẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ní sú wa kò ní rẹ̀ wá pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba nítorí pé kí ni kàkà kó rẹ̀ mí máa mú ẹ̀rẹ̀ rodò máa fi ewé ọ̀fẹ́ máa fi gbéra bẹ́ẹ̀ ni àwa la máa wá báyìí àwa la máa wá ẹ̀yin náà la máa dé báyìí tó bá ní àní wá báyìí ẹni tó bá ní àní dé irú wọn ni a ò ní dé bá ilẹ̀ Odùduwà yìí àwọn tí wọ́n bá ní àní gba ilẹ̀ Odùduwà yìí àwọn náà ni kò ní ṣe ojú ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n aṣojú tèmi aṣojú tiyín aṣojú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé pátápátá nílé lóko lẹ́yìn odi ilẹ̀ Odùduwà yìí ó ti di gbígbà o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa ṣá ẹ jẹ́ ká máa ṣá ẹ àwọn tó wà lójú agbágbé ò tí ì tó nǹkan ẹ jẹ́ ká ṣá ẹ 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 bẹ́ẹ̀ ṣe ń ṣá ẹ bẹ́ẹ̀ ẹ máa kọ́mẹ̀ǹtì Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní ẹkú ètò olóòtú àwọn ọ̀tá àwọn ọmọ Odùduwà ló ní ìbànújẹ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àmì àti àmì bẹ́ẹ̀ ni mà ẹ parọ́ òdodo ọ̀rọ̀ ni ẹ sọ ẹ ṣe gan ni mà ẹ máa bá wa ṣá ètò yìí kí a tó tẹ̀síwájú lónìí ẹ ṣá rẹ̀ àwọn tí ó wà ní ojú agbágbé lẹ́ẹ̀kan a fẹ́ kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí a kúrò ní abala ibi tí èyí tí a mú gbọ́ lẹ́ẹ̀kan ní abala alákọ̀ọ́kọ́ tí ó sọ wípé Yorùbá ẹ fúnra part 1 a ti sọ eléyìí di abala ẹlẹ́ẹ̀kejì Yorùbá ẹ fúnra abala ẹlẹ́ẹ̀kejì tí àwọn olóyìnbó ń pè ní part 2 òǹlẹ́lẹ́yìí mo lérò pé ẹ̀ ń gbọ́ wa ketekete nílé kẹ́ ẹ bá ń gbọ́ wa ẹ jẹ́ kí àrígbọ́ lọ́dọ̀ tí wá ń bí ẹ tètè yá àtẹ̀ sí ojú agbágbé wípé ẹ̀ ń gbọ́ wa nílé o Adéjọkẹ́ Ajíṣebútù ó ní ẹni bá ní àní dé àwọn ní àní dé bá ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì bẹ́ẹ̀ ló máa rí àmì àti àmì bẹ́ẹ̀ ni o ẹni tó bá ní àní dé là àní dé bá o àwa la máa dé bẹ́ẹ̀ ni nítorí pé àtọ́kọ́ àtàdá tí wọ́n bókè dìtẹ̀ lọ́jọ́ sí kí ló ṣẹlẹ̀ sí òkè padà rẹ́yìn gbogbo wọn náà nítorí pé ìkeke báyìí ní òun náà ni ó ń lékè ọ̀kẹ́. tó ẹ jẹ́ ká kúrò ní abala ti bẹ̀yẹn ká wá bọ́ sí abala míì lónìí lórí ọ̀rọ̀ àwọn àgbà àti àwọn ọ̀dọ́ ilẹ̀ Odùduwà. lóòótọ́ tí àgbà máa fi ń jẹ ẹ̀kọ́ abẹ́wé ló wà. bí a ṣe rí àwọn àgbà ọ̀bàyéjẹ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà la sì rí àwọn àgbà tó jẹ́ wípé wọ́n ṣetán láti kú nítorí ilẹ̀ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ wọn àti àwọn tí wọ́n ṣe ọ̀bàyéjẹ́ ilẹ̀ Yorùbá àti àwọn tí wọ́n ṣetán láti kú fún ilẹ̀ Yorùbá àwọn méjèèjì la dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé àwọn olóyìnbó sọ̀rọ̀ kan wọ́n ní when there is an opposition there is a position for you ohunkóhun tá a bá ń ṣe tí ò bá ti ní alátakò kò lè ṣàṣeyọrí tó lágbára àbí tó ṣe gbòógì nínú ohunkóhun tá a bá ń ṣe ẹ bá wa sign poll and petition wa ìjọ ẹ bá wa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sí ojú agbágbé Odùduwà TV radio ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín ẹjọ́ ẹ bá wa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa poll and petition ẹ bá wa tẹ̀ sí ojú agbágbé káwọn èèyàn kí wọ́n máa spread ẹ̀ ẹ bá wa share ẹ̀ wọ́n ní ohunkóhun tí a bá ń ṣe tí ò bá sí alátakò ẹ gbàgbọ́ pé ní tẹ́ ń ṣe yẹn kò ní láárí kò lè jẹ́ nǹkan kan ohun tí o bá ń ṣe tí kò bá séèyàn kankan tó ń takò ẹ́ yálà ìyàwó ọkọ ọmọ alábàágbé ọ̀rẹ́ alájọṣepọ̀ kódà àwọn ọ̀tá tí wọn ò bá takò ẹ bá ní nǹkan tó ń ṣe nǹkan tó dáa ni ẹ lọ wá díẹ̀ dáadáa Yorùbá bọ̀ wọ́n ní ohun tí a kò bá jìyà fún kì í lè pọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún báyìí ní pẹ́ lọ́wọ́ ẹni apẹ́lára ìgúnpániyè kan báyé bá ń fẹ́ ọ lónìí tó o bá lówó lọ́wọ́ àbí tó o bá mọ̀rọ̀ sọ tó o bá wà nípò àtàtà ayé ayọ̀ ẹ́ sí tẹ̀ríntẹ̀rín ṣùgbọ́n tó bá dọjọ́ iwájú wọn sá fún ẹ tó o bá ní nǹkan tó o nílé ní mọ́ bẹ́ẹ̀ ni nítorí náà ohun tá a bá ń ṣe lénìí tí wọ́n bá ń gbìyànjú láti já ẹ wálẹ̀ tí wọ́n bá ń gbìyànjú láti já ẹ kulẹ̀ tí wọ́n bá ń gbìyànjú láti dà ẹ́
tí wọ́n bá ń gbìyànjú láti sọ fún ẹ pé kò lè ṣeé ṣe, gbìyànjú kó o máa ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ tiẹ̀ kó dàbí alágbẹ̀dẹ tó ń lurin poroporo lójú kan. Bó bá pẹ́ tó ti ń lù ó ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ ni. Nítorí náà ẹ̀yin àgbààgbà ilẹ̀ Odùduwà, àtó bú yín àtó sọ̀rọ̀ sí yín, ẹ̀yin ọ̀dọ́ wa náà àti ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa wà constructive nínú àwọn nǹkan tí à ń ṣe. Nítorí pé inú tútù báyìí ni mo rí yá. Lóòótọ́ tá a bá sòótọ́ ọ̀rọ̀ ńgbà míì a máa dàbí wípé à ń bú àwọn àgbà. Òótọ́ ọ̀rọ̀ bí ìpẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni, tá a bá nà ń pàpà ó máa tabara lé àtabara oko. Nígbà míì tí a bá nà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní ọ̀pá, eléyìí ti ṣe òótọ́ ọ̀rọ̀ tá a bá sọ jáde lẹ́nu, á dàbí wípé ẹni tó ń wò wá gbogbo là ń bá wí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ a kàn ń sọ tiwa ni gẹ́gẹ́ bí àfojúsùn àti ìwòye wa ni a ṣe ń sọ. Ṣùgbọ́n gbà míì tá a bá sọ bẹ́ẹ̀, ẹ̀yin bàbá tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ Odùduwà, ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ Odùduwà láti rí i dájú wípé a gba òmìnira ilẹ̀ Odùduwà yìí. Àwọn ọ̀rọ̀ tá à ń sọ tó bá tabà yín, ẹ má bínú, nítorí pé ọmọdé ò kí ń morí jẹ kó má ra lọ́wọ́ o. Nígbà míì a máa sọ̀rọ̀ tí ò yẹ ká sọ bó ṣe ká wa lára tó ni. Ẹlòmíì tí nǹkan bá ká lára, kàkà kó sọ̀rọ̀ a máa ké. Ẹlòmíì tí nǹkan bá ká lára, kàkà kí ó rọra fi sùúrù sí àbí kó sọ̀rọ̀, á bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo nǹkan tó wà lé. Nítorí náà lẹ́sẹ̀ rí baálé ilé mi tó máa fọ́ tẹlifíṣàn, àfọ́ rédíò, àfọ́ fíríjì, àfọ́ gbogbo nǹkan tó wà lé. Tó bá wá fọ́ tán, ojú á ṣẹ̀ṣẹ̀ wá ká wípé kí ni mo ṣe léyìí fún. Bí kálukú ṣe ń gbé nǹkan àti àgbékalẹ̀ ọ̀rọ̀ lónírúurú ó yàtọ̀tọ̀ síra wọn, ṣùgbọ́n ibi kan náà ni gbogbo wa náà jọ ń lọ. Hello bàbá. A máa pè yín padà, wà lórí ètò sà. A wà lórí ètò. Ẹ jọ wà láì ẹ jẹ́ tán. Ẹ ra ṣe ká lẹ́sà o. A wà lórí ètò. Ok. Ṣé ká pè padà lábẹ́ aṣọ? Ok. Ẹ má bínú. Òun náà nìyẹn. Ṣé ẹ ti rí? Àsìkò tó yẹ ká ṣiṣẹ́, ìpè tó wọlé báyìí, ìpè tó lágbára tí ò yẹ kí n kọ́ ni. Ṣùgbọ́n nítorí iṣẹ́ ìlú tá à ń ṣe, nítorí ọjọ́ iwájú àwọn ọmọ wa, nítorí ọjọ́ iwájú tiwa, ẹ̀yin náà ẹ fi àsìkò yín díẹ̀ sílẹ̀ fún òmìnira ilẹ̀ Odùduwà yìí. Bó jẹ́ wákàtí kan lójúmọ́, ẹ gbìyànjú. Tẹ́ ẹ bá lágbára láti lọ sórí afẹ́fẹ́, ẹ gbìyànjú láti wàásù fáwọn èèyàn ìhìn rere ilẹ̀ Odùduwà yìí. Tẹ́ ẹ bá láǹfààní láti wàásù ìhìn rere, àwọn oníkẹ́ni tó lágbára tó fira wọn jìn láti jà fún òmìnira Odùduwà yìí, ohunkóhun tẹ́ ẹ bá ní ẹ fi ràn wọ́n lọ́wọ́. Bó jẹ́ àdúrà ìṣẹ́jú 10 péré, ó níbi tó máa dé. Bójú ohunkóhun tẹ́ ẹ bá ní, ẹ̀já àfihànra wa lọ́wọ́, ká fi tira wa lẹ́yìn fún òmìnira ilẹ̀ Odùduwà yìí. Odùduwà á gbè wá o pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá lọ, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ẹni tó gbéra lọ́jọ́ta tó ń lọ sí Ìjẹ̀bú Òde àbí tó ń lọ Ṣàgámù, èèyàn kan ó gba bẹ́gà ó lọ Ṣàgámù, ìkan gba Ìkòròdú ó lọ Ṣàgámù. Ṣé mo pé ọ̀nà kan làwọn méjèèjì, ibì kan làwọn méjèèjì ń lọ, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Nítorí náà àgbékalẹ̀ ọ̀rọ̀, ohun tí mò ń sọ lọ́wọ́ yìí tẹ́lòmíì bá ti fẹ́ sọ kò lè sọ kó dàbí tèmi gẹ́gẹ́. Nítorí pé kò sẹ́ni tó lè mọ̀ ọ́ pọ̀n kó dàbí ọlọ́mọ, kò sẹ́ni tó lè mọ̀ ọ́ sọ kó dàbí èdè tẹnu ẹ̀. Ohun tó jáde lẹ́nu tèmi kò jọ ohun tó jáde lẹ́nu Kóìkí, èyí tó jáde lẹ́nu Kóìkí kò jọ ti ìyá wa Òṣàtọ́lá, èyí tó jáde lẹ́nu Òṣàtọ́lá ó yàtọ̀ sí ti Lady B, ti Lady B ó má yàtọ̀ sí ti Gbẹ̀du yàtọ̀ sí AY Citizen AY. Bẹ́ẹ̀ bọ́lọ̀ wọn bá mi ṣe kálukú, bó ṣe kádàrá kálukú nìyẹn. Nítorí náà ẹ̀yin bàbá tẹ́ ń jà fún ilẹ̀ Odùduwà, ẹ má jẹ́ kí ìdákọ̀rọ̀ yìí kó yẹ̀. Ẹ máa ṣiṣẹ́ takuntakun, kò lè ṣe kó má wáyé bẹ́ẹ̀. Nígbà míì ẹ máa ṣe nǹkan tó da, nǹkan rẹ̀. Ṣùgbọ́n ṣé nítorí pé àwọn aláìmọ̀kànmọ̀kàn, àwọn torí pé ẹ sọ̀rọ̀ síta, kàkà káwọn èèyàn fi sùúrù kan fi wádìí nǹkan. Ẹlòmíì ò ní làákàyè tóbi tó máa ti kò ní farabalẹ̀, má bínú, làákàyè tí mo lò kò ní farabalẹ̀ láti wádìí nǹkan, ṣùgbọ́n tó bá rí lérèfé òun ló máa mú lò, á sì ru ọkàn rẹ̀ sókè. Bí kálukú ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá torí nǹkan táwọn èèyàn sọ sí yín àbí ọ̀rọ̀ tí wọ́n ṣe sí ìhùwàsí wọn sí yín, tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀jà fún òmìnira ilẹ̀ Odùduwà, ẹ má gbàgbé ọjọ́ kan ń bọ̀ tá a máa sọ wípé ìgbà tiyín nǹkan báyìí ṣẹlẹ̀, báyìí lẹ ṣe báyìí kàṣà báyìí káwòdì. Mandela ṣe tiẹ̀ ó lọ, bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe tiẹ̀ ó lọ, Lord Nkrumah of Ghana òun náà ṣe tiẹ̀ ó lọ. Bẹ́ẹ̀ bó ṣe máa sọ ti kálukú wa lélẹ́yìí. Ẹ̀yin lọ́balọ́ba yín níjòyè, àmọ́ pé kò ń ṣe gbogbo yín náà lẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà. Àmọ́ pé púpọ̀ nínú àwọn ọlọ́ba wa ló nífẹ̀ẹ́ Odùduwà, ṣùgbọ́n nítorí wípé
bóyá wọ́n lè máa wò pé ẹ jẹ́ ká sì sinmi ìdùnnà káwọn ọmọ wa jà síwájú díẹ̀ nítorí náà ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọdé wà lára wa nígbà míì a máa gbé ọ̀rọ̀ kalẹ̀ bí ò ṣe yẹ ká gbé e kalẹ̀ ẹ má jẹ́ kẹ́lẹ́ èkó sun ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ jẹ́ ká túbọ̀ dìde sí i kọ́dùdú àìkọ́ lè di gbígbà fún wa ẹ ṣe gan ni. Comfort Nikki amakinyin o ẹ ṣe gan ni Odùduwà TV radio wọ́n ti tẹ àwọn poll and petition wa wọ́n ti tẹ̀ sí ojú agbágbé lónìí ẹ máa bá wa sáyìn ẹ̀ Adédọ̀yìn Kẹ́hìndé ó ní ẹkọ́ ètò olóòtú Odùduwà gbè wá o àmì àṣẹ Èdùmàrè Fisto yọọtì ẹ̀sùn púpọ̀ Elégùṣì bàbá wa láti orílẹ̀-èdè Canada amakinyan ẹ̀kú dédé àsìkò yìí ẹ̀kú ojú ìwòran Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni púpọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀kú àtótónu ẹ̀kú iṣẹ́ ìlú àfi tí ẹlẹ́gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn ẹni ẹlẹ́ni kọ́ là ń gbọ́ yìí tiwa náà là ń gbọ́ yìí ẹ jẹ́ ká gbọ́ ká fi gbogbo ara sí i kárùn àti apá àti ẹsẹ̀ kọ̀ọ̀kan ni ó ní kàkà kí n má dùn ọbẹ̀ tápá títàn mi á lọ sí i kàkà kíkíní kó má ṣeé ṣe ẹ jẹ́ ká rún gbogbo agbára àti ipá ká sa gbogbo ohun tá a bá lè ṣe láti jẹ́ kí ilẹ̀ Odùduwà yìí kó di gbígbà á sì ṣeé ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ẹ ṣe gan ni. ẹ̀yin èèyàn wa ká wá kúrò ń bẹ̀ ká lọ sọ́dọ̀ Ìbà Gani Adams àti Sunday Igboho ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ gbà ká ṣe ọ̀rọ̀ wa ní ojú àti imú tí ojú bá farabalẹ̀ àrímú lóòótọ́ kò lè ṣe kí gbọ́nmi sí omi òtó má wáyé ṣùgbọ́n tí gbọ́nmi sí omi òtó tó bá wáyé bẹ́ẹ̀ wọ́n ní ìbùkún ni fún olùlàjà nítorí tí ọmọ Ọlọ́run la máa pè é ẹ jẹ́ kí a fi sùúrù tọ́ tó o bá lágbára láti dọ́dọ̀ àwọn tí wọ́n ń ja ìjà lọ́wọ́ wà á léèyàn kan tó tún mọ èèyàn kan tó tún mọ èèyàn kan tẹ́nìyẹn tún wá mọ àwọn tí wọ́n ń jà lọ́wọ́ ẹ jẹ́ ká bá wọn pẹ̀tù sí aáwọ̀ wọn a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjire tí wọ́n ti ń pè wọ́n lọ́tún lọ́sì tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n bá Ìbà sọ̀rọ̀ wọ́n bá Sunday Igboho sọ̀rọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé gbọ́nmi sí omi òtó tó wà láàrin wọn ó ti di kíni ó ti di àfẹ́yìn tí eégún fi ṣọ ṣùgbọ́n ìwọ tó wá sọ̀rọ̀ ńkọ́ ohun ẹyin lóhùn tó bá ti balẹ̀ kò ṣeé kó mọ́ nítorí náà ìpè ká dákẹ́ ká má sọ̀rọ̀ ìyẹn ò ní pé ká má gbọ́n ìyẹn ò ní pé àgbọ́n ṣùgbọ́n wọ́n ní yára láti gbọ́ ṣùgbọ́n ṣá o lọ́ra láti fèsì Leo Ezeada wọ́n ní welcome on air ọmọ Odùduwà Ezeada watching from South Africa thank you so much Odùduwà and Biafra nation must stand Nigeria must be disintegrated. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbàgbé ti Sunday Igboho àti ti Ìbà Gani Adams àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣe iṣẹ́ takuntakun ẹdìyẹ ńlágùn ìyí apá ẹni ò jẹ́ ká mọ̀ ó dìgbà tí a bá túṣu désàlẹ̀ ìkòkò tá a bá mọ kúlẹ̀kúlẹ̀ sáwọn ilé ìṣiṣẹ́ àbí wọn ò ṣiṣẹ́ ṣùgbọ́n ẹjẹ́ àgbàgbọ́ wípé àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣiṣẹ́ ká má nù ká àbùkù lásìkò tá a wà yé nítorí náà kí ìdákọ̀ró wa àti àfojúsùn wa kó má bàa yẹ̀gẹ̀rẹ̀ kúrò ní iṣẹ́ tá a gbé dání yìí nítorí iṣẹ́ tá a gbé dání lágbára gan oríṣiríṣi ọ̀nà làwọn alátakò wa àwọn ọ̀jẹ̀lú wa àti àwọn olórí wa tí wọ́n gbà láti má jẹ́ kí òmìnira tá a fẹ́ gbà yìí kó wá sí ìmúṣẹ àwa láàní gbà fún wọn bàbá mi a máa sọ̀rọ̀ kan lọ́jọ́ sí ó ní kò lè ṣe kóhun ìkọ̀sẹ́ máa wà ó ní ṣùgbọ́n ègbé ni fún ibi tó ti wá bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí ìdákọ̀ró wa kí ó yẹ gbogbo ọmọ Odùduwà pátápátá. Elégùṣì wọ́n ní good morning sir ẹ ṣeun púpọ̀ bàbá wa láti orílẹ̀-èdè Canada good evening lọ́dọ̀ tiwa ń bí ká wá bọ́ sí i ẹ rí bá a ṣe mú ibi tá a lọ lónìí ò pọ̀ kò jìn ṣùgbọ́n ibi tá a fẹ́ yà ló pọ̀ ṣe rí bá a ṣe mú lọ́lọ́kan òjọ̀kan ẹ̀fúnra Lizzy Anjorin kí lórúkọ Hamzat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ọmọ Hamzat bá a ṣe bẹ̀rẹ̀ sí ní mú nìyẹn ṣùgbọ́n ibi tá a lọ gangan lénìí òlélẹ́yẹ tá a tún wá máa tún padà sí orí àkórí ẹ̀kọ́ wa ti òní àbí ètò wa tòní tó sọ wípé Yorùbá ẹ fúnra Yorùbá ẹ fúnra mo tútù sọ lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá ẹ fúnra tá a bá fúnra ó ṣeé ṣe kí Ọlọ́run ní jẹ́ ká àti ká àbámọ̀ bọnu wípé kádẹ̀ láàmọ̀ lọ́jọ́ sí Ọlọ́run ní jẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wa o ẹ jẹ́ ká fúnra tẹ́ ẹ bá gbọ́rọ̀ tí bàbá wa òjíṣẹ́ Ọlọ́run Adébóyè pásọ Adébóyè tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà ẹgbọ́n èsì tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà
location confusion tó fún bàbá. Ohun tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ẹ̀ tí nígbàgbọ́ wípé ilẹ̀ Odùduwà yìí wípé òun gangan ni the only solution to our problem. Tẹ́ ẹ̀ tí ìgbàgbọ́ ọ̀rọ̀ yín ó dàbí ẹni tó ń ṣàìsàn tí ò mọ̀ pé òun ṣàìsàn. Ṣé ẹ mọ̀ pé ẹni tó ń ṣàìsàn tí ò mọ̀ pé òun ṣàìsàn ó máa di òkè ìṣòro láti mọrú àìsàn tó ń ṣe. Béèyàn ò bá mọrú àìsàn tó ń ṣe ó máa jẹ́ òkè ìṣòro ńlá láti lè mọrú oògùn tó máa lò sí láti kojú àìsàn tó ń bá a jà tó ń bá a fínra lágọ̀ọ́ ara. Ó ní bòmí kí n pa ẹ́ tú mi láṣìírí kí n fi ẹ́ lẹ̀ àìsàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Àìsàn tiwa nílẹ̀ Yorùbá ni wípé ọ̀pọ̀lọpọ̀ ò tí ì gbàgbọ́ pé a lè gba òmìnira. Bó ṣe wà nílìkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà o, bó ṣe wà lọ́mọdé bẹ́ẹ̀ náà ló wà lágbàlagbà. Àwọn tó tún jẹ́ ọ̀mọ̀wé gan tí wọ́n tún kàwé nílẹ̀ Yorùbá wọ́n tún wà lára wa tí ò ní gbàgbọ́ pé Odùduwà yìí pé ògangan ni solution wa. Bàbá Adébóyè sọ ó là kalẹ̀ wípé ohun tó lè tán ìṣòro Nàìjíríà ò ní wípé kí àtúntò sí ìjọba kó wáyé. Àwọn ò tiẹ̀ fẹ́ àtúntò mọ́, ìyẹn ti di àfẹ́yìntì eégún fi sọ ẹ bá wa pàtì sẹ́gbẹ́ kan náà. Ṣùgbọ́n wọ́n ní àyàfi kí àtúntò kó wà. Ó ní tí a bá kọ̀ ní orílẹ̀-èdè location for confusion tí àtúntò ò bá wà ìta àmọ̀ sí restructuring tí ò bá wà á jẹ́ wípé ìjọba orílẹ̀-èdè location confusion ó fọwọ́ pa ìdá orílẹ̀-èdè lójú. Ó lè ṣeéṣe láìpẹ́ láìjìnà kí orílẹ̀-èdè location confusion kó dohun ìgbàgbé. Àmì àṣẹ Ọlọ́run ọba ohun táwa fẹ́ gangan lélẹ́yìí. Ìpè kí orílẹ̀-èdè location confusion kí ó dohun ìgbàgbé nítorí pé àbùkù aṣọ ẹ̀tẹ́ aṣọ àbùkù epo tí orílẹ̀-èdè Nàìjíríà tó ti ta sí wa ní àlà ó ti tó gẹ́. Tó o bá gbé pálí orílẹ̀-èdè Nàìjíríà dání, èèyàn kan gbé pálí orílẹ̀-èdè Togo àbí Republic of Benin ó gbé dání ó ń lọ ẹjọ́ ń lọ níbodè ìlú kan tẹ̀ bá débẹ̀ ìwọ ló wà wájú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè location confusion. Tó o bá fún ọ ní pálí tó bá tẹ̀ máa dá ẹ lóhùn kan tó dá àwọn tó kù lẹ́yìn àwọn tó ń bọ̀ lẹ́yìn kan tó dá wọn lóhùn wọ́n á kọ́kọ́ yẹ pálí ẹ̀ wò fínífíní wọ́n á gbé sínú náà wọ́n á yẹ̀ wò wọ́n á scrutinize ẹ gbogbo nǹkan tó wọ̀ wọ́n á ṣàṣẹ látòkè désàlẹ̀. Tó o bá tún wá débi tó ń lọ ńkọ́ ọmọ bo ní ẹ ọmọ Nàìjíríà òtítẹ́ ò níyì mọ́. Àfẹ́ mọ́ orúkọ Nàìjíríà á fún wọn kó máa mú lọ. Owó tí wọ́n yá abù wọ́n kó máa lò ó. Gbogbo tí wọ́n ti kó nílẹ̀ wa àtòhun ìjà ogun ẹ jẹ́ ká yá àfíà sílẹ̀ fún un ká má tiẹ̀ bá wọn pín rárá ká máa lọ lọ́dọ̀ tiwa ká máa lọ lálàáfíà. Bàbá délẹ̀ wa nǹkan okùn ọ̀gẹ̀dẹ̀ kan ni Yorùbá fi ń pọnmọ́ o kó tó di pé òyìnbó gòkè odò. Kágbàdo tó dáyé ó ní nǹkan tádìyẹ ń jẹ kó tó di wípé àwọn ìjà ogun yìí wà nílẹ̀ wa kó tó di pé ara ó ní bá a ṣe ń ṣètò ààbò nílẹ̀ tiwa. Ẹ jẹ́ kó máa kó lọ àfẹ́mọ́ àyàfíẹ̀ sílẹ̀ fún wọn. Ẹ jẹ́ káwa ò dá dúró. Ìgbà tá ààrẹ máa dá bàbá Adébóyè lóhùn ó ní àti restructuring o àti orílẹ̀-èdè pípé orílẹ̀-èdè Nàìjíríà páwọn ò fẹ́ ìkókan. Báwo lẹ ṣe fẹ́ kí wọ́n fẹ́ onílé ńlá tó kún fún àlùmọ́ọ́nì ilẹ̀ lóríṣiríṣi ó wá gba àlejò ọ̀ràn sínú ilé. Mo ń bẹ̀ jẹ́ kí n kí àwọn tó wà lórí ètò ẹjọ́ ẹ má bínú. Ṣàléwá Ìyábọ̀ ẹ kú ètò Odùduwà àgbèwà o àmì àṣẹ Èdùmàrè. Ajéwọlé Ọláníyàn wọ́n ní bro after protest what is next to do? Protest continua aluta continua àní dákẹ́ bá a ṣe máa ṣe lọ nìyẹn. Protest yẹn ṣì ń continue ó ṣì ń continue tá ẹ̀ bá mú tó kàn ẹ lọ wá platform kan àbínú group kan kẹrin ra yín mọ́bẹ̀ ẹ máa nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìgbésẹ̀ tá à ń gbé kì í ṣe tá a lè sọ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan-an ni. Ìdí rèé táwọn bàbá kan fi ń fà sẹ́yìn wípé bá a ṣe ń tú gbogbo àwọn àṣírí lórí afẹ́fẹ́ wípé kò yẹ ká máa tú tí èmi náà sì rí sí pé lóòótọ́ kì í ṣe gbogbo tó yẹ ló yẹ ká máa sọ lórí afẹ́fẹ́. Wọ́n ní tàgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà ó yẹ ká sọ ká gé èkó. Abúlé kan wà ní ìpínlẹ̀ Ondo wọ́n pa abúlé ní Àṣẹwélé ní wípé àbò aṣelọ́rọ̀ àṣírí àtàbá sọ dé sáà kan tá a bá sọ lọ sáà tá a bá sọ débi kan ọ̀pọ̀lọ́ ní tá a bá ti sọ débi rò pé ká fò ó a máa wá gé àfigigún. Bẹ́ẹ̀ ni òun náà ni ìgbésẹ̀ tí ó tún kàn. Ẹ wá àwọn pílátífọ̀mù kan ẹ lè kàn sí wa lẹ́yìn ètò a máa direct yín sí orí pílátífọ̀mù tẹ́ ẹ máa wà tẹ́ ẹ máa gbọ́ bó ṣe ń lọ àtàwọn ìgbésẹ̀ tó kàn ẹ ṣe gan ni. Adédoyin Kẹ́hìndé wọ́n ní àṣẹ wá. Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní bàbá wa ní Ìbà Gani Adams ọ̀gá wa àkọ́kọ́ sì ni wọ́n Chief Sunday Ìgbòho náà ọ̀gá wa náà ni wọ́n
bẹ́ẹ̀ ni kudos to Chief Sunday Igboho, bẹ́ẹ̀ ni agbóṣùbà rabandẹ̀ sàdánkátà kárẹ̀ fáwọn méjèèjì nítorí pé tá a bá ríru wọn mẹ́wàá nílẹ̀ Yorùbá kí wọ́n máa sọ̀rọ̀ fitafita, kí wọ́n máa ké, kí wọ́n máa jà takuntakun, pàápàá jùlọ àwọn bíi olóyè Sunday Igboho tí wọ́n lè dúró tí wọ́n sì tún lè ní ìtẹríba. Ẹ wò ó, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, Sunday Igboho pe bàbá ìbà gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Tá a bá rí àwọn èèyàn tó rí bẹ́ẹ̀ tó lè lẹ́mìí ìrẹ̀lẹ̀ láti ṣerú nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá tùbà túṣẹ, láìpẹ́ láìjìnà a máa gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ àwọn ará bí. Ọláníyàn Ọlábími Joseph wọ́n ní àmì. Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní Sunday Igboho is an easy and simple man and God give him wisdom to do something. Bẹ́ẹ̀ ni Adéjọkẹ́ Ajíṣebútù, bẹ́ẹ̀ ni bí kí àgbàdo tó dáyé nǹkan kan ni adìẹ ti jẹ, òdodo ọ̀rọ̀ ni. Ẹ ṣeun púpọ̀. Ohun tí mò ń bá lọ ni wípé àti restructuring àti disintegration wọn ò fẹ́ kankan nínú ẹ̀. Gẹ́gẹ́ bí àfiwé tí mò ń sọ lọ, onílé ńlá ó wá kó àwọn àlùmọ́ọ́nì gẹ́gẹ́ bí góòlù, gẹ́gẹ́ bí fàdákà àti bàbà, ohun olówó iyebíye, àlùmọ́ọ́nì olówó iyebíye ó kó sínú ilé ọ̀hún, ó kún bámbám. Ó wá gba àlejò wá sílé wípé kó máa gbé nínú ilé ẹ. Wọ́n wá ń gbé bẹ̀, ó ń gbé bẹ̀. Ìgbà tó yá ó lọ ó mú ìyàwó wá, wọ́n jọ ń gbé nínú ilé náà. Ìgbà tó yá ó lọ ó mú ìyàwó wá, ó mú ọmọ wá, wọ́n jọ ń gbé nínú ilé. Nígbà tó ti yá ó tún wá lọ kó gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀, ó wá kó wọn wá sínú ilé. Ìwọ wá lọ ń gbé nínú bus quarter. Nígbà tó wọ́n tó àsìkò tó wá wò pé lágbájá ìgbà tí ń pẹ́ jù kẹ́, ọwọ́ bíbọ̀ tí wọ́n ń kọjá ọrùn ọwọ́ o. Ó wá ní pé lágbájá jọ̀ọ́ kó gbogbo ẹrù ẹ, èmi ò fẹ́ mọ́ nínú ilé mi o, máa lọ. Ǹjẹ́ sẹ́yìn lérò pé ó máa fi lélẹ̀ nírọ̀rùn? Kò ní fi sílẹ̀ nírọ̀rùn. Wọ́n máa ṣera wọn ní àgékù ejò. Nítorí náà ẹ̀yin bàbá tẹ̀sí nígbàgbọ́ nínú wọ́n Nàìjíríà, ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, ẹ wo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ wo gbogbo àwọn iléeṣẹ́ ìjọba tó sì jẹ́ tìjọba tó sì wà lórílẹ̀ lónìí ní location confusion. Ẹ wo ipò mélòó lọmọ Yorùbá dì mú bẹ̀. Ẹ lọ sí NNPC kẹ́ ẹ lọ já wa ń bẹ̀, ẹ lọ sí Apapa Wharf kẹ́ ẹ já wa ń bẹ̀, ẹ lọ sí Muritala Muhammed International Airport kẹ́ ẹ já wa ń bẹ̀, ẹ lọ sí Abuja Nnamdi Azikiwe Airport l'Abuja kẹ́ ẹ já wa ń bẹ̀, ẹ lọ sí Port Harcourt kẹ́ ẹ já wa ń bẹ̀, ẹ lọ sí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba. Ẹ wo àwọn ètò ààbò wa ń kọ́, kẹ́ ẹ já wa nítọ̀mọ́ bóyá irọ́ la pa àbóòtọ́. Ẹ tètè yá paradà. Gbogbo ọmọ Odùduwà, ẹ má jẹ́ kí a sun àsùnpara. Àsìkò yìí gan, ẹ ti gbọ́ bí bàbá Adébóyè ṣe sọ, ẹ ti gbọ́ èsì tí Buhari fún un. Ìpè kò sí ní tó jọ. Nítorí náà gbogbo ọmọ Odùduwà, kánnakánná ti ná ọmọ ẹ̀gà, ìjà ti dé o. Ẹ jẹ́ kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbáradì. Nítorí ó máa dé sáà kan táwọn ò bá gbọ́wọ́ ọjà, wọ́n á fẹ́ gbọ́wọ́ ogun. Ẹ jẹ́ kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbáradì lásìkò tá a wà yìí. Ìwọ tó o bá lọ́gbọ́n kan, ìwọ tó o bá lọ́gbọ́n méjì, má fara sínú kú. Ọlọ́run ní í ṣe wá lẹ́ni tó fara sínú kú o. Àsìkò ti ń lọ. Ọlọ́run ní í ṣe wá lẹ́ni tó fara sínú kú. Àní fara sínú kú. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣọwọ̀ lásìkò tá a wà yìí. Àwọn ará bí wò ṣe sọ láti gbéjọba lẹ̀ fún wa, wọn ò ní gbé e sílẹ̀ ni. Ẹ̀hún tẹ́ ẹ bá fẹ́ kú ni kẹ́ ẹ máa kú. Ohun tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì wọn ò fi àwọn ará Egypt wọn ò fi ìdùnnú, wọn ò finúfíndọ̀ fi àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ lọ́jọ́ sí o. Nítorí náà àwọn ará bí wọn ò ní finúfẹ́dọ̀ kan fi wá sílẹ̀. Àwa là ní gbà. Àgbàrá ò lóun ò nílé wó, ṣùgbọ́n àwa tá a wá jẹ́ onílé gangan, àwa là gbọ́dọ̀ gbà fún wọn kí wọ́n wó wa nílé. Olójú wa ò gbọ́dọ̀ lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kó sí i. Ẹ̀yin ẹlẹ́sìn, gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn mùsùlùmí, gbogbo ẹ̀yin mùsùlùmí, ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ ká jí gìrìgìrì lásìkò tá a wà yìí. Ẹ jẹ́ ká jí gìrì lásìkò tá a wà yìí. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn náà. Ká kọ́kọ́ mú òun lọ́kùnkúndùn òmìnira ilẹ̀ wa. Àdúrà nìkọ̀kọ́, lóòótọ́ àdúrà la máa fi ṣẹ́gun, ṣùgbọ́n ìgbésẹ̀ ló kàn lásìkò yìí. Ó dàbí ẹni tó ní iléeṣẹ́
tó wá tì í tó ti lé ọṣẹ́ pa tó gbàdúrà ìbùkún tó wá lọ sórí òkè kó o tó délé ẹni tó ní ilé iṣẹ́ bíi ti àbí tó lọ́jà tí ò tiẹ̀ tó tiẹ̀ á ti tajà tán á ti ní returns á ti ní profit gbogbo nǹkan kan làdúrà máa ń ṣe kò sí ntẹ́lẹ́dùwà ò lè ṣe ṣùgbọ́n ntẹ́lẹ́dùwà ò ní í ṣe ló pọ̀ jù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lásìkò tá a wà yìí ká bẹ̀rẹ̀ sí ní bá a ṣe ń ké làwọn náà ń pariwo lọ́dọ̀ tiwọn bá a ṣe ń gbé ìgbésẹ̀ làwọn náà ń ṣe tiwọn o wọn ò dúró lójú kan ká má dàbí kìrìsìtẹ́nì tó ń sinmi lójú ìjà nígbà tí sátánì ò sinmi àti lórí social media o àti lójú gbangba o gẹ́gẹ́ bí bàbá kan tó sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwa dákẹ́ à ń gbàdúrà nígbà tí sátánì ń recruit lórí social media bí tó bá gbé e lọ sórí social media káwa náà gbé tiwa lọ sórí social media tó bá ń ṣe ń gbangba ẹ jẹ́ ká ṣe ní gbangba kò sí tẹ́nikẹ́ni lè fi wá ṣe pẹ̀lú gbogbo bó ṣe dókùnkùn lajà tó lẹ́kọ̀ọ́ tó dókùnkùn lajà tó nìbàdàn gbà tí wọ́n gbẹ̀gbẹ́sẹ̀ tí wọ́n jáde kí ni tí wọ́n fi wọ́n ṣe àwùjọ àgbáyé ń wò wá kedere báyìí gbogbo nǹkan tá à ń ṣe ni wọ́n ń gbọ́ ẹ má wò pé bóyá à ń sọ lédè yorùbá bóyá wọn ò gbọ́ ọmọ yorùbá wà lọ́dọ̀ wọn gbogbo bá a ṣe ń sọ ni wọ́n translate ẹ̀ tí wọ́n interpret fún wọn gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ní nàìjíríà pátápátá ní location confusion gbogbo ẹ̀ làwọn àwùjọ àgbáyé ń gbọ́ nítorí náà ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ ká pẹ̀yìndà lórí tata bá a dé yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé ọwọ́ ara wa sókè àwọn ni àwo nígbàwọ́ nígbòwọ́ báwo ò bá gbẹ́wọ́ nígbòwọ́ àwo àti àwo àfàyà bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí a tẹ́ ẹ má jẹ́ ká bàjẹ́ ẹ má jẹ́ ká bàlùmọ̀ nígò gẹ́gẹ́ bá àwọn bàbá kan ṣe máa ń sọ ẹ má jẹ́ ká tì ká àbámọ̀ bọ̀ ní wípé kí là ń jà fọmọ ìran Yorùbá sí ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kí wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ ẹ má jẹ́ kó fi ẹ̀sìn kí wọ́n fi da orí wa rú àwọn ọmọ Yorùbá á gbọ́n àwọn ọmọ Yorùbá á nímọ̀ àwọn ọmọ Yorùbá á lóye ká sọ̀rọ̀ báyìí ká gbé e kalẹ̀ lọ́nà tó jinlẹ̀ jù bí a ti lè rí lérèfé tó tún ní ìtumọ̀ tó làmìlaka tó ṣe gbòógì Yorùbá lónìí bó o bá sọ̀rọ̀ fún Yorùbá tí Yorùbá bá fún ẹ lẹ́sìn má rò pé ó ti tán síbẹ̀ o a tún padà lọ sílé asorun mẹ́ta tọmọlúwàbí ń sùn a tún wá padà wá tún fún ẹ lẹ́sìn tó o bá sọ̀rọ̀ fún Yorùbá tí Yorùbá fún ẹ lẹ́sìn tó bá dákẹ́ má rò pé bóyá kò gbọ́ àbó gọ̀ ó ṣe ní wípé àdàbà pògèdè bẹ́ẹ̀ ni pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títiri ló ń tiri sí ni ọmọ Yorùbá ṣé bẹ́ẹ̀ kàwé ẹ̀ka alukuran ẹ̀ka bíbélì kí ni nǹkan tí alukuran sọ nípa jíjà fúnlẹ̀ ẹni kí ni bíbélì sọ nípa jíjà fúnlẹ̀ ẹni jà fún ilẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jà fún ilẹ̀ wa ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin a ti wà ní ilẹ̀ ìdàrúdàpọ̀ yìí ó ti tó gẹ́ àsìkò lélẹ́yìí láti dìde ẹ jẹ́ ká gbé gbogbo àrò àti ọ̀dọ̀fínú wa lásìkò tá a wà yìí kátúyàyà èmi ni mùsùlùmí èmi ni kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká ṣe ara wa lóṣùṣù ọwọ̀ ẹ̀ ń pariwo wípé olórí mélòó ló ti jẹ olórí ní nàìjíríà tó jọmọ Yorùbá ìjọba fìdí ẹ̀ kàn ń ṣèjọba oṣù mélòó ló ṣe èèyàn kó ṣoṣo láti gbà tá a ti gba òmìnira ẹ̀yin tẹ́ ẹ sì wá ń bú bàbá Awólọ́wọ̀ ẹ kú iṣẹ́ takuntakun ẹ máa ṣe nìṣó gbogbo tí bàbá Awólọ́wọ̀ ṣe fún wa gbogbo tí bàbá Awólọ́wọ̀ ṣe fún wa nílẹ̀ Yorùbá kò tí ì sí olórí kan nílẹ̀ Yorùbá tó tí ì ṣe ìdá mẹ́wàá ẹ̀ fún wa lásìgbà tí bàbá ti kúrò ńbẹ̀ bá a bá ní ká máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa wà constructive nínú nǹkan tá a bá ń ṣe ká máa ronú wípé èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí ọdún mélòó ni mí ó ti di nǹkan mélòó tí ìlú mi ti jẹ àǹfààní ẹ̀ lára ti tèmi ọdún mélòó ni bàbá Awólọ́wọ̀ ńgbà tí wọ́n achieve gbogbo nǹkan tí wọ́n achieve ọdún mélòó ni wọ́n fi ṣe é lóòótọ́ kò sẹ́ni tó lè mọ̀ rìn kórí ó má jì wọ́n lè láṣìṣe tiwọn wọ́n lè lálẹ́bù tiwọn sára wọ́n lè ní àbùkù tí n tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ṣe àbí tí ò yẹ kí wọ́n ṣe tí wọ́n ṣe síbẹ̀síbẹ̀ bàbá yìí jà fitafita fún wa. hello bàbá. ẹ kúrò lẹ́sà. ẹ ṣeun sà ẹ káàbọ̀ sórí ètò sà. Ọlọ́run máa ràn mí lọ́wọ́. àmín. ẹ kú ètò gan-an Ọlọ́run máa ràn mí lọ́wọ́. àmín àṣẹ gbogbo ọ̀nà yẹn pátápátá lọ́lọ́run ti jáde. àmín àṣẹ ọ̀nà yín ò ní dí. àmín. ọ̀rọ̀ yín ò ní báyé nù. ẹ ṣe gan mo gidi dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣe gan sà. ṣé mo tán bá ní pé ta ni inú ẹ dùn ju èmi ni kí ló dé wàá múnú mi dùn
kò sí nǹkan méjì tó múnú mi dùn ju ọ̀rọ̀ tí Buhari sọ. bẹ́ẹ̀ ni Ọlọ́run bá gbọ́. ẹ jọ ẹ má bínú kẹ́ ẹ tó torí tẹ̀síwájú sà kẹ́ ẹ tó tẹ̀síwájú orúkọ yín torí àwọn tí wọ́n gbọ́ wọn lé orúkọ yín wà lọ́dọ̀ mi o láti orílẹ̀-èdè Israel lẹ ti ń pè wá ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ dárúkọ yín fáwọn èèyàn. Ọlámilékan ló sọ̀rọ̀. ok Ọlámilékan ló sọ̀rọ̀ Ọlámilékan láti láti Israel. Israel ẹ ṣé púpọ̀ ẹ tẹ̀síwájú sà. ok ṣé wàá mọ rídì tó wá jẹ́ kínú mi dùn sí ọ̀rọ̀ yẹn ni pé bẹ́ẹ̀ ni kábẹ́ẹ̀ níbi àwọn ti pásítọ̀ tọ́sẹ̀ ń sọ̀rọ̀ sí àtàwọn gọ́vnọ̀ ṣọ́ọ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ pé restructuring. ṣé gbà pé tí kí gọ́vnọ̀ Ondo State tí ò bá experience nǹkan tó experience lọ́wọ́ àwọn Fúlàní yẹn ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn tó ń sọ yóò ní jáde. láyé bàbá wa Adébóyè ń gbà ní ìgbà tó ń pa àwọn Yorùbá tó ń kidnap wọn tó ń gbé wọn wọ́n sọ̀rọ̀ o. ìgbà tó gbé àwọn pastors wọn mẹ́ta bíi mẹ́rin ọ̀sẹ̀ tó ń gbé wọn lọ́sẹ̀ tó protest. ok nígbà tí Buhari èmi náà pé ìyìnbó méjì tí igbákejì Pastor Adébóyè tó ti lè ṣe vice president wọ́n jọ jókòó round table nítorí pé wọ́n nominate ẹni. ok nígbà tó wá gbogbo post yẹn tó jẹ gbogbo ẹ̀ pátápátá tó jẹ Yorùbá sẹ́yìn Pastor Adébóyè ò sọ̀rọ̀ o. ẹ̀gẹ́ kí ló wá dé tó jẹ́gbà tí Yorùbá wá dìde tó ṣẹ̀ṣẹ̀ rálì kan lọ́nà ọ̀sẹ̀ tó pè wọ́n ṣé wọ́n ṣẹ̀ wá ṣe analysis báyìí nìkan wọ́n ṣe ṣe báyìí kí ló dé tí kò fi nímọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ wò mí ṣe mọ bí ọ̀rọ̀ tó sọ tó fi jẹ́ pé Buhari sọ pé kí wọ́n ì máa wò lókè bóyá òun àṣẹ́jì ni ẹ wò ṣe mọ ìrìn àjò wa pátápátá àti ìlú wa lọ. gbogbo ọ̀nà ọ̀rọ̀ ìwà ìfẹ́ gẹ́lẹ́ tọ́ba láti ẹ̀fẹ́tẹ̀. bó ṣe wá mọ̀ pé ó ní pé kò wá sí ọ̀nà bẹ́ẹ̀ tí ó wá jẹ́ kí inú mi dùn pé kí tì mú. bẹ́ẹ̀ ni. ìkan tó máa ń bá kílè excuse me àdúrà máa wá wò kíkí ọ̀la sọ̀túnla ní ìsìn wọn jáde. ẹ ṣe gan-an. àti Pastor Adébóyè ń wò àti ti àwọn gómìnà nǹkan táwọn fi give excuse pé ókè kò wá tó táì fún wa láti lọ máa wá wò. àwa wò bẹ́ẹ̀ ni. ní ti àwọn Tamzati àti gbogbo ẹ̀ nǹkan tá fi give excuse nísìn táwa fi wò pé ó wá yẹ ká jọ papọ̀ ńbẹ̀ máa wá wò. níta ń jọrìn tiẹ̀ tí Lizzy ń jọrìn kíná àmọ́ lọ́rẹ̀ kò wá ara ẹran. one ó ń bá àwọn politician jáde. secondly lára àwọn bàbá Yorùbá lọ́ba ó ń bá wọn jáde tí kì bá ṣèyàwó wọn tó pariwo síta ó pọ́sibù kó ti wà nílé ọba. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe bí kó tó di kó bẹ̀rẹ̀ sí ní kọ̀tún ó ti fi gbà kan jẹ́ ó ti fi gbà kan wà ní Ọlọ́run. mo at least àgbàrá náà ti dájú ọjọ́ ti ṣe mo wo fíìmù ẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báwo ló ṣe ìdí ìgbà tó bẹ̀rẹ̀ sí jáde náà owó sí wọ́n bá wọn sí network yẹn náà ó ti bá wọn jáde wọn nẹ́tíwọ̀kì yẹn ò dá mi tẹ̀ wọ̀nyẹn. hello sir. ṣètò máa gbọ́ mi sí sà. à ń gbọ́ yín sí. à ń gbọ́ yín sí. ó ti mọ̀ pé ibi tó ń ti rí kọ́ńtíráàtì yẹn tó bá ti lè pín àwọn senators yẹn pátápátá ibi tó ń ti rí kọ́ńtíráàtì yẹn ó possible kí bẹ́ẹ̀ yẹn bí òun ló fi sọ trash tó ń sọ lẹ́nu tó fi ń sọ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀dẹ̀dàbẹ́ ni tó ń lọ sẹ́dẹ̀ ni tó wá ń bẹ̀ẹ̀ jẹ́ ó dájúdájú wọn á lè padà sí ẹ̀dẹ̀ lọ́jọ́ kan ẹ̀dẹ̀ ò ní gbà màá wá wò bá tí Yorùbá bá wá dá dúró tán bóyá wá kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá àbí á ní bóun kì í ṣe ọmọ Yorùbá àbí bóyá wá padà sórí ilẹ̀ Yorùbá kóun fẹ́ wá ṣe nǹkan bẹ̀. ibi tó ti ní pọ́ọ̀tẹ́ tí máa ń bẹ̀ lọ́rọ̀ Yorùbá nìyẹn o tó bá ṣe bí tèmi ni wàláìtàláì kò sí nǹkan tá náwó sílẹ̀ Yorùbá tí màá jẹ́ kọ́ bọ́ sí tó Ọlọ́run bá fún mi lágbára ẹ̀ Ọlọ́run bá gbọ́ ibi tó sọ pé ká dúró sí òun lọ Nàìjíríà làbá lọ. ẹ wò mí sà Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ Yorùbá ti bọ́ sí there is no negotiable cause there is no going back. ọ̀rọ̀ tí Buhari kọ̀ṣẹ̀ wá sọ ló ṣe wá fún mi ní garanti pé náà Yorùbá ti dúró ló ṣe wá sọ ń sìn ló ṣe wá fún mi ní garanti 100% garanti pé náà Yorùbá ti dúró. ẹ ṣé gan. ẹ ṣé gan sà. ẹ ṣeun sà. ó dà sà. Ọlámilékan láti straight ẹ ṣeun. ó dà sà. ẹ bá wa kọ́ tẹ̀ sà. hello ma. hello tó ẹ kó ètò. yes ma ẹ kálẹ́ ma.
ẹ kálẹ́ ẹ kú iṣẹ́ takuntakun iṣẹ́ ni ẹ̀ mà orúkọ yín bí tẹ́ ti Ọlọ́run á dájú pé gbogbo àmì mà orúkọ yín mà bí tẹ́ ti ń pè wá torí àwọn olólùfẹ́ wa. láti Island mo ti ń sọ̀rọ̀ Ayọ̀ ló ń sọ̀rọ̀ ẹ káàbọ̀ mọ́. mo fẹ́ dá sétò mi sí. Yes, ma'am. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wa lágbára Jésù ní yóò ní pẹ́. Àmín. tá a bá rí ẹnikẹ́ni tá a bí ní ọmọbìnrin tó ń gbèrò lórí yín lórúkọ Jésù ló bí fúnra wọn náà máa fi ara wọn gbé lágbára Kristi. Àmín. fún nǹkan tí mo láti sọ ni tó bá jẹ́ pé gbogbo àwọn leaders wa àwọn bàbá wa àwọn tó wà Nàìjíríà tó bá rí ìyà tí àwọn tó wà ní àwọn tó wà ní Lebanon tó ń jẹ àwọn tó wà ní Saudi Arabia tó ń jẹ àwọn tó wà ní Libya tó ń jẹ wọ́n ṣe ń pa wọ́n wọ́n mọ̀ kó tó àkókò fún wọn láti gba òmìnira wa kò sí nǹkan tá a lè ṣe bá a bá gba rìsọ́sọ́rì nísìnyí àsùn nígbà téèyàn bá fún ọjọ́ òkú ẹ̀ síwájú ni ọ̀ àsùn ọjọ́ ogun síwájú ni it's better nígbà tá a ti tẹ́wọ́ sí nísìnyí tọkàntọkàn gbogbo wa gbogbo tí oníkálukú bá ní agbára tó bẹ̀rẹ̀ sí díje láti máa lò ó ká bẹ̀rẹ̀ sí àdúrà kò sí nǹkan tàdúrà ò lè ṣe nítorí ìyà ń jẹ Yorùbá ẹlòmíín wà lókè ìgbẹ́rù pé wọ́n gbádùn ni kò gbádùn ṣẹ́ni tó ẹni tó travel tó sọ fún mọ̀mí àti bàbá ẹ̀ wọ́n dẹ̀ pàtó yọ páàtì ẹ̀ tó fi replace páàtì ara wọn kéèyàn la fẹ́ sọ ni many like that àbáwọn tó kó sílé tó ń bá sùn tó yẹ kó jùpọ̀ tó bẹ́ẹ̀ ń bá wọn sùn tó dẹ̀ ń bímọ tó dẹ̀ ń pa ọmọ yẹn lójú wọn kéèyàn la fẹ́ sọ ni a ti bá ọ̀rọ̀ yẹn dé ibi tí ẹ̀rọ ti ní bá wọn kò sí nǹkan kan tó lè ṣe ọmọ Yorùbá ni wá ká dìde ká di ìyá amára wa wò ká dẹ̀ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ kò sí ohun kankan téèyàn fẹ́ ṣe láyé tó kò sí nǹkan rẹ̀ kan tó ń jẹ́ kí ṣe òun kò sí nǹkan kan rẹ̀ téèyàn fẹ́ ṣe láyé tó easy à ń láti put all effort láti ṣe ni tó àwọn bàbá yẹn kò síjà wọ́n bá ní nǹkan táwọn fẹ́ gbà àwọn ò gbà á nítorí pé ọjọ́ tí wọn ó wà very close. Buhari tẹ̀dí sọ pé òun ò fún wọn exit. Buhari ti lóun ò fún wọn gan. wà á tẹ̀ ní àwa ṣẹ̀bẹ̀rẹ̀ láìpẹ́ ní àní fẹ́ kọ́ di tètè fún wa. Buhari ni wọ́n ti lóun ò fẹ́ gbogbo ìgbà tó bá fẹ́ lọ sọ́dọ̀ kan. wa tá a jẹ́ youth gan la fẹ́ make a decision fúnra wa. Buhari gan ti sọ pé iṣẹ́ àwọn ló máa decide time around. Buhari gan láti 1960 kò sí ìfọ̀kànbalẹ̀ kò sí ọ̀nà àbáyọ kò sí ohun kankan tó wúlò tó ṣe a lè tọ́ka sí repeating item every day ọ̀nà tí Mr. alágbádá ọ̀nà tí Mr. John bá ṣe òun náà ni Mr. bí máa tún padà ṣe ṣé ìyẹn la fẹ́ continue tó dẹ̀ ń travel tó ń wá sí Europe tó ń rí everything bí gbogbo nǹkan ṣe ń rí tó ń try láti copy so the little advice tí mo lè sọ ni pé kò everybody ká fi sínú máìdí wa ká fi sí inú ọkàn wa pé Odùduwà là ń bá lọ kò sógun restructuring mú it's too late by this time late hour and the flight is body now the flight is body Odùduwà flight is body is body so kóníkálukú try láti gba body pass there we are boarding the flight now so Odùduwà gbé wa ẹ ṣé gan thanks a lot. Adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mọ́. Odùduwà nation is what we want no more no less òun náà nìyẹn Buhari gan ti sọ ó ní àti Odùduwà o àti kínní o pé kò sí kankan òun ò fún wa ní ó ti sọ pé òun ò fún wa ní Odùduwà nation bẹ́ẹ̀ ni àwa náà la ní láti jà fúnra wa ẹ má bínú o wọ́n try láti ṣe nǹkan kan bíbá ni ó ní òun ò fún wa ní Odùduwà nation òun ò fún wa ní freedom ẹ̀bí pé òun náà ló kó wa síbẹ̀ ẹ jẹ́ ká wò ó kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn káwọ ẹni tó máa lẹ́rìn lẹ́yìn ẹ̀sìn ìdúrà wọn lọ. Hello sir. Hello sir. Ẹ sà ẹ kálẹ́ sà o.
ẹ káalẹ́ sà. hello sà. hello. Alo. hello sà. Ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yín sà. Hello ṣé ń gbọ́? à ń gbọ́ yín sà, orúkọ yín bí tẹ́ ti ń pè. Ṣé rí Ọlọ́run lè dá lóhùn kálù? orúkọ yín bí tẹ́ ti ń pè sà. Mọ́súdì lórúkọ mi, Mọ́súdì láti Abidjan. láti Abidjan, ok. ẹ káàbọ̀ sà. Bẹ́ẹ̀ ni láti Côte d'Ivoire. ẹ káàbọ̀ sà. Ṣé rí Ọlọ́run lè darí ogun wa síbi nǹkan náà? Ṣé ń gbọ́? à ń gbọ́ yín sà. Àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n fi wọ́n lé ibi táwọn ọlọ́mọdé akọjú mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wá tẹ́ pé nítorí owó ní kí n ṣe ní ṣe. Ó kálukú mọ tọ́tọ́ ṣùgbọ́n òun lè lọ́bi tọ́tọ́ ṣùgbọ́n ó ti ẹlòmí tó fi wúre pé kò lè bẹ̀rẹ̀ jókòó. Ó lọ́ sànù gbogbo wa ni. àmín. Lágbára inshallah Ọlọ́run gbà fún wa. àmín inshallah. Àwọn méjì tó wà bẹ́ẹ̀ njẹ́ ògbó wọn mọ̀ pé ó yàtọ̀ ọ̀rọ̀ táwọn sọ yìí ó yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn. bẹ́ẹ̀ Àwọn ni. ní ẹ̀sìn náà fi ń bọ́ táwọn ṣe. Ó kálukú wọn mọ̀ pé kí èso ọ̀rọ̀ ẹ̀sìn. kì í ṣọ̀rọ̀ Ẹ̀sìn yàtọ̀ sàṣà, àṣà yàtọ̀ sísè. bẹ́ẹ̀ ni. Bí èsè Mùsùlùmí làwọn náà káwọn sọ àwọn sọ pé wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá jílé ẹlẹ́bọ̀ náà ó yàtọ̀. àbí o. ẹ ṣé gan ni sà. Ẹ bá a sọ fún ọ kó yé wọn dáadáa kí ẹ̀sìn yàtọ̀ sí táàsì o. ẹ ṣé gan sà. ẹ̀yin náà ẹ máa bá wa sọ fún àwọn tìyín náà nílé. àmín sà. ẹ máa bá wa sọ fún àwọn tìyín náà nílé o. ẹ pé ọ̀rọ̀ tá à ń ṣe yìí o kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn o kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tiwa ni káwa náà gba òmìnira ká kúrò lábẹ́ àwọn ará bíi tí wọ́n mú wa sìn òun làwa wà fún o. ẹ ṣé gan sà. Ó ní tó ẹ ṣeun sà. Yes sà. ó ní tó gẹ́ Ọlọ́run ràn wá lọ́wọ́. àmín àmín àṣẹ ìmọ̀ràn. ẹ ṣeun sà. all right sà. Wọ́n dá àṣà mọ̀ báyìí lọ. ok sà, ẹ ṣeun sà. ẹ jẹ́ kí á kí àwọn tí wọ́n wà ní ojú agbágbé lẹ́ẹ̀kan sí i kí a tó tún máa tẹ̀síwájú nítorí lọ́dọ̀ tí wọ́n bí aago 8 kù ìṣẹ́jú méjìdínlógún 7:42 p.m. ni a wà ń bí. ẹ máa pè wá wọlé ní orí ètò yìí kí ẹ máa bá wa ká lọ ní orí ètò yìí bí ó ṣe ń lọ lọ́lọ́kanjọ̀kan bí ó ṣe ń lọ lórí ìjìnlẹ̀ rédíò ní orílẹ̀-èdè Turkey bẹ́ẹ̀ náà ló ń lọ lórí ìjìnlẹ̀ FM lórí Facebook bẹ́ẹ̀ ló ń lọ lórí Odùduwà TV rédíò tí yóò tún lọ lórí Yorùbá World Congress Republic of Ireland mẹ́rin lẹ́ẹ̀kan ṣoṣo ni a ti ń ṣe ètò yìí ọpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní bàbá wa ní Ìbà Gani Adam ọ̀gá wa àkọ́kọ́ sì ni bẹ́ẹ̀ ni àtìkà ilé ẹ̀kan wọ́n ní wọn kò lè jà nítorí Chief Sunday Igboho is an easy man ẹ ṣẹ́gun ọmọ Ọláníyàn Ọlábími Joseph wọ́n ní àmì Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní Chief Sunday Igboho is an easy man and simple man and God give him the wisdom to do something ẹ ṣẹ́gun Adéjọkẹ́ náà wọ́n tún tẹ̀síwá wọ́n ní bẹ́ẹ̀ ni àgbàdo kí àgbàdo tó dáyé ní nǹkan tí ẹ̀dìyẹ ti ń jẹ Muturu Adam wọ́n ní àmì Olúwa Abiodun Moibi good evening Mr. Ogujimi watching from Germany kú ètò ẹ̀ṣẹ̀ púpọ̀ sá Moshood Abiola Fúntóyè Amakinyo ẹ̀ṣẹ̀ ẹ̀kú ojú wòran Abiodun Moibi Akinyo ẹ̀fún wa nífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ púpọ̀ Abiodun Moibi ẹ̀ṣà wa látẹ̀wọ́ wọ́n fún wa ní kissing àwọn wà tí ẹ̀ tún fún wa ní flower ẹ̀ṣẹ̀ gan ni o àdúpẹ́ lọ́wọ́ yín Adékẹ́mi Alábí wọ́n ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti bá wa paná wàhálà tí àwọn ọ̀tá rò pé wọ́n máa lò láti dá omi tútù sọ́kàn àwọn ọmọ Odùduwà orílẹ̀-èdè mi á dúró orílẹ̀-èdè mi tẹ̀ ti dúró torí ìyà yìí ti pọ̀ jù òmìnira ọmọ Yorùbá ti dé lórúkọ Jésù àmì àṣẹ Èdùmàrè ìyá àwọn Adéjọkẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni ló ṣe gbogbo nǹkan kò ṣe gbogbo nǹkan tó yẹ kí a máa sọ sórí afẹ́fẹ́ kò ń ṣe gbogbo nǹkan ló yẹ ká máa sọ sí orí afẹ́fẹ́ àwọn nǹkan kan wà tó yẹ kí ó jẹ́ síkírìtì ní ohun tí àwọn ọmọ Odùduwà bá ṣe ní ohun tí àwọn ọmọ Odùduwà bá ṣe ẹ ṣé gan ni Abíọ́dún Mòyíbí ẹ ṣá wa látẹ̀wọ́ wọ́n ti fún wa ní flower lẹ́ẹ̀kan sí wọ́n ti fún wa ní love Adéjọkẹ́ ìyá wa ẹ ṣé gan ni o wọ́n ní Yorùbá nation máa stand ṣùgbọ́n àwọn Fúlàní yìí máa bá wa ja ogun mo ti rí i nínú àlá mi bẹ́ẹ̀ àwọn tó máa kó ẹkú àwọn tó máa yè wọ́n máa yè ṣùgbọ́n ó dá mi lójú pé
àwọn ọ̀dàlẹ̀ tó máa bá ogun lọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dàlẹ̀ ló máa bá ogun lọ. ṣé ẹ rántí ẹ̀yin ìyá wa yín bàbá wa ọ̀rọ̀ kan tí bàbá wa olóògbé Síkírù Àyìndé Barrister nínú orin kan tí wọ́n kọ ń gbà yẹn wípé àwọn láàlá kan sí orílẹ̀-èdè Nàìjíríà ṣe é gbàgbé wọ́n ní àwọn láàlá náà wípé orílẹ̀-èdè Nàìjíríà pín sí mẹ́ta wípé àwọn Haúsá Fúlàní jẹ́ Àrẹ̀wá Yorùbá jẹ́ Odùduwà Ìgbò náà jẹ́ Biafra tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ọ̀rọ̀ náà ẹran tí ọdún tí wọ́n ti ṣe àwọn náà jáde báyìí ọ̀rọ̀ náà ló fẹ́ ṣẹlẹ̀ yìí o bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ó máa wá sí ìmúṣẹ ó ní tí ò bá ní ṣẹlẹ̀ á jẹ́ pé kí ọmọ Nàìjíríà kí wọ́n kún fún àdúrà gidigidi ṣùgbọ́n àsìkò àdúrà ti kọjá àsìkò ìmúṣẹ láwà àlá náà máa wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá gbọ́ kò tí ì kó dáhùn ni Jamiu Ibrahim adúpẹ́ akínyó ẹ̀ka àbọ̀ sórí ètò Mutúrádẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni o Adéjọkẹ́ ìyá wa ẹ ṣé gan ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn Haúsá Fúlàní máa bá wa ja ogun ṣùgbọ́n àwọn ọ̀dàlẹ̀ ni Ọlọ́run máa jẹ́ kí wọ́n bá ogun lọ bẹ́ẹ̀ ni abáwa Mutúrù adẹ̀ wọ́n ní Odùduwà all the way no going back o Abíọ́dún Mòyíbí ẹ̀ṣẹ̀ púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín Abraham areo wọ́n ní but she said is ègún ta lè gún bájà ègún ò bá wa jà o ègún ò bọ́mọ Yorùbá kankan jà rárá nítorí pé kò sí bá a ṣe máa gba òmìnira kò sí orílẹ̀-èdè tó fẹ́ gba òmìnira tẹ́nu wọn kò láyé àwọn kan máa ní àwọn fẹ́ lọ àwọn kan máa ní kò tí ì tó ṣùgbọ́n rántí wípé ọdún 5 ní gbogbo development tí bàbá Awólọ́wọ̀ tó ṣe fún wa ní early 50s sí late 50s tí wọ́n ṣe gbogbo ẹ̀ láàrin ọdún 5 ni wọ́n gbogbo nǹkan tí wọ́n ṣe fún wa àárín ọdún 5 ni kẹwàá wò pé nǹkan tá a ní lásìkò tá a wà yìí ní lásìkò tí bàbá Awólọ́wọ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe fún wa àwọn nǹkan mèremère nítorí náà ègún kankan ò jà wá àwa la máa borí àwọn ọ̀tá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Moshood Abiola Ẹfúntóyè wọ́n ní long life to Sunday Igboho. Dorcas Kazeem wọ́n ní ẹkú ètò olóòtú ẹ ṣé púpọ̀. Moshood Abiola Ẹfúntóyè ẹ ṣé gan ni àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ jẹ́ kí á pè wá wọlé ká gba ìpè 2 tàbí 3 sí i lórí ètò yìí lónìí ká wá máa fi eléyìí kí a máa fi ṣe lọ nítorí pé aago 8 ó kù ìṣẹ́jú 12 lọ́dọ̀ tiwa ń bí tó bá tún wá di láago 10 náà ẹ bá wa pàdé lórí Ìkálẹ̀ TV Diary níbi tá a ti ń sọ̀rọ̀ lórí iná mọ̀nàmọ́ná tí ò sí ní ìpínlẹ̀ Ondo ní gúúsù ìpínlẹ̀ Ondo fún ọdún 15 gbáko ìjọba ìbílẹ̀ 4 kò sí nọ́mbẹ̀ fún ọdún 15 ẹ mọ̀ wípé ilẹ̀ tí àwọn kan ní ká máa bá wọn ká máa fàyàrọ́ leléyìí ká máa forí rọ ká máa fọrùn rọ ká máa mánéèjì ẹ̀ ó máa da yóò da látọdún 1960 kò tí ì dáadé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọdún olówó fẹ́ dà. ẹ wo àwọn bàbá tí wọ́n sì jẹ́ ọ̀dọ́ lọ́dún 1960 Dorcas Kazeem wọ́n ní Yorùbá Nation now ẹ wo àwọn ọ̀dọ́ àwọn bàbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí lọ́dún 1960 àbí tí wọ́n jẹ́ ọ̀dọ́ lọ́dún 1960 púpọ̀ nínú wọn ti kú. Ẹ bá wo 1960 ẹni tó jẹ́ ọmọ ọdún 10 lọ́dún 1960 ní 2020 wọ́n ti di ọmọ 70 ọdún 70 years. Ẹ jọ̀wọ́ ìrètí wo ni ó tún wà fún wọn? Ó máa da kátẹ̀ wá ní pé ó da ó tẹ̀tún wá da lẹ́ni ọdún mélòó ni wọ́n fẹ́ fi jọrọ ẹ̀. Kíru eléyìí ó má bàa ṣẹlẹ̀ sírú wa kíru eléyìí ó má bàa ṣẹlẹ̀ sírú àwọn ọmọ wa là ṣe sọ wípé Odùduwà yìí a gbọ́dọ̀ gbà á pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí a gba ìpè 2 sí i ní orí ìkànnì yìí lónìí ká máa fi yẹn kí a máa fi ṣe lọ. Ẹ pè wá wọlé +90 536 734 1665. ẹ jẹ́ kí inú wa kó máa dùn wípé Buhari sọ wípé òun ò lè fún wa ní òmìnira Buhari sọ pé òun ò lè fún wa ní àtúntò àsìkò gangan leléyìí tó yẹ kí inú wa máa dùn gẹ́gẹ́ bí bàbá wa tí wọ́n pè gbẹ̀yìn tí wọ́n ṣe sọ wọ́n ní ká ní wípé ìjọba Buhari ká ní Buhari sọ wípé kóun sì máa rò ó ìpè lórí restructuring ó ní omi tútù máa wà lọ́kàn òun ìbànújẹ́ máa dorí àgbà àwọn kodò ṣùgbọ́n nítorí pé ìjọba Buhari sọ wípé òun àti restructuring àti ẹ̀ lọ pé kò sí àyè fún kankan bẹ̀ eléyìí gangan ló fún un ní assurance wípé ilẹ̀ Yorùbá àti gba òmìnira náà bàbá ní ká máa sọ pé a ti gbà á láìsí ogun láìsí ọ̀tẹ̀ a ti gbà á yálà ogun wà kò sógun a ti gba Odùduwà yìí títa ríro là ń kọlà ẹ jẹ́ kí gbogbo wa kí a jọ pawọ́pọ̀ kí a jọ ṣera wa lóṣìṣọwọ̀ ká lè gba òmìnira ìyẹn ni ohun tí a fẹ́ bá wa sọ lónìí
ẹ jẹ́ kí a kàn máa bára wa ṣeré díẹ̀díẹ̀ kí ìṣẹ́jú márùn-ún kí ó tó aago mẹ́jọ ó kù ìṣẹ́jú mẹ́wàá tẹ́ ẹ bá lè pè wá wọlé tá a bá lè gba ìpè kan àbí méjì sí lórí ètò yìí lónìí a máa lọ kúrò ní orí ètò. ìyàwó Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní ìyẹn mà dẹ̀ gákẹ́ kò sí iná ní ìpínlẹ̀ mẹ́rin ní ìlú Ondo ìjọba ìbílẹ̀ mẹ́rin ní ìpínlẹ̀ Ondo ó ga o Nigerian government is a scam bẹ́ẹ̀ ni ẹ̀lọ́wọ́ àdé dáadáa ní gúúsù ìpínlẹ̀ Ondo ìjọba ìbílẹ̀ gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ń bẹ̀ kò síná láti ọdún mẹ́wàá kí ni ó ṣe okùnfà ẹ̀ ní wípé wọ́n ní láàrin Ondo sí Ọ̀rẹ́ wọ́n pè bìkan ní bọ́lọ́hún dúró igi bóyá òjò ló rọ̀ ni òbí wọn gégi ní òkú sẹ́ni tó yé igi ló já wáyà lórí òpó láti bí ọdún mẹ́wàá sẹ́yìn kí ló yẹ kí wọ́n ṣe bó yẹ kí wọ́n lọ lọ́jọ́ kejì kí wọ́n so wáyà yìí papọ̀ ni wọn ò so papọ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wá di tọrọ fún kálé tó yẹ pé àwọn ìlú kan tiẹ̀ wà tí yẹ pé gbogbo wáyà iná wọn gbogbo ẹ̀ pátápátá ló ti jábọ́ gbogbo òpó ti ṣubú ó ti wó lulẹ̀ mọ́lẹ̀ ó ti kò sí tẹ́ wọ́n bá fẹ́ ná mò ń báyọ̀ kan sọ̀rọ̀ léyìn tí wọ́n bá fẹ́ ṣe oníwá ní 2 billion naira 2 billion naira ìjọba òde ṣetán láti gbé 2 million naira lẹ̀ débi tó máa ti gbé 2 billion naira sílẹ̀ láti fi ṣe náà ìjọba ìbílẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ kan tó lọ́ba tó níjòyè tó ní gómìnà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ láti gbà yẹn láti ní gómìnà o kò ṣe gómìnà ò sí gómìnà wà àwọn alága ìjọba ìbílẹ̀ wà bó dẹ̀ jẹ́ pé lásìkò mímíkò fún àwọn alága ìjọba ìbílẹ̀ láàyè láti ṣe ìdìbò síbẹ̀síbẹ̀ àwọn alága fìdí ẹ̀ ń wà ń bẹ̀ fún ọdún mẹ́jọ tó fi wà ń bẹ̀ kò ṣe ìdìbò ìjọba ìbílẹ̀ ara àwọn olórí tá a ní tá a rò pa lólórí Nàìjíríà ní ilẹ̀ Yorùbá nìyẹn àwọn gómìnà wa yìí bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ìyá wa Moshood Abíọ́lá Ẹfúntóyè Akínyìn ẹ ṣé gan ni ẹ ṣeun púpọ̀ o àdúpẹ́ lọ́wọ́ yín. Adédoyin Kẹ́hìndé Buhari fúnra rẹ̀ fẹ́ kí Nàìjíríà pín àwọn ọmọ Yorùbá oníjẹkújẹ ni wọ́n fẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa wò ó kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn ká wá wo ẹni tí ó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ẹ̀yin ẹ̀yẹ wa bàbá wa dúró ìṣẹ́jú méjì sí tá a bá ti gba ìpè lórí ìkànnì yìí lónìí lórí ètò yìí a máa ṣe kíni a máa palẹ̀ mọ́ wípé ó tún di ọjọ́ míì ọjọ́ rẹ tí a tún máa wá sí orí ètò láti máa bá yín sọ̀rọ̀ lórí òmìnira ilẹ̀ Odùduwà àti ètò tí ọpọ́n súnkọ̀ nítorí pé lóòrèkóòrè tá a bá ti ń bọ̀ báyìí a lè ṣe ká má ní àkórí kan tí a máa mú wá sí orí ètò yìí kí Ọlọ́run ọba kí ó fún wa ṣe bá a bá ṣe ń ṣe é má jẹ́ kí ìdákọ̀ró wa kó yẹ̀ mo tuntun fẹ́ tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Odùduwà tẹ́ ń wò mí nílé ọjọ́ tí ẹ bá ti rí àbí tẹ́ ẹ bá ti ń wòye àbẹ́ ń fi mú fílẹ̀ ẹ̀ ń gbọ́ wípé àrídájú ni o nítorí pé àwọn kan wà tí wọ́n ṣetán láti ta epo sí àlà ẹnikẹ́ni tó bá gbé òtítọ́ dání ìwọ́n tẹ́ ẹ bá ti rí i dájú wípé àti ń yà bàrà kúrò lọ́nà Odùduwà yìí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní unfollow wa mò ń sọ fún yín lẹ́ẹ̀kan sí i nítorí Ọlọ́run ọba Moshood Abíọ́lá Ẹfúntóyè wọ́n ní olórí wa ó lè ní gbogbo wọn ó dà ṣùgbọ́n tó lórí bá jẹ́ olè báwa àwa ọ̀dọ́ àti àwa tí a jẹ́ ọmọ ìlú tí a bá jẹ́ èèyàn gidi kò sí tí wọ́n lè ṣe èèyàn ọmọ orílẹ̀-èdè ló ní orílẹ̀-èdè kì í ṣe àwọn àgbààgbà tàbí ìjọba ló ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni mo ti rí tí àwọn èèyàn ò lè fọhùn sókè àwọn èèyàn ò lè ṣèwọ́de àwọn èèyàn ò lè fẹ̀hónú hàn àwọn èèyàn ò lè ṣe nǹkan tí wọ́n fẹ́ láti jà fún ẹ̀tọ́ wọn ní ilẹ̀ tiwọn ó ga ó lágbára ẹ̀yin èèyàn wa níbí la máa fi àdàgbà ètò yìí rọ̀ sí lónìí ẹ bá wa pàdé lórí Ìkálẹ̀ TV Diary ní alẹ́ tòní lórí Facebook ẹ máa fọ́lọ̀ péjì wa Ìjìnlẹ̀ FM lórí Facebook àbí kí ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ìbánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí friend request ṣọwọ́ sí wa lórí Ìjìnlẹ̀ Marcus lórí Facebook ẹ lọ sórí YouTube channel wa Ìjìnlẹ̀ rédíò gbogbo àwọn fídíò wa tí à ń ṣe gbogbo àwọn programs wa tí à ń ṣe ó ti wà ní orí YouTube báyìí ẹ máa wò ó bẹ̀ ẹ máa jẹ ìgbádùn ẹ̀ Ìjìnlẹ̀ rédíò ní YouTube channel wa ẹ máa wo kìtìkìtì níbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ẹ lọ sórí Instagram wa Ìjìnlẹ̀_radio_turkey Ìjìnlẹ̀_radio_turkey ní Instagram handle wa ní orí Instagram tó bá jẹ́ ti tèmi gangan ẹ lọ sórí apèdègbáyé_presenter àbí kẹ́ ẹ lọ sórí Twitter wa
ìjìnlẹ̀ FM 2018 lórí Twitter ẹ máa bá wa pàdé ń bẹ̀ ẹ ṣé gan ni ó ní ó ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá wa jẹ́ ẹ̀kọ́ àìbínú ọmọ ọba Adéjọkẹ́ láti ìlú Amẹ́ríkà ìyá wa akínyò ẹ ṣé gan ni ẹ̀kú atótónu ní gbogbo ìgbà ẹ̀kú ìjà fitafita fún ẹ̀tọ́ ọmọ Odùduwà ẹ̀kú àjàgbara tí a ń jà fún ọmọ Odùduwà yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba wọn ò ní fi gbogbo wa ṣàwátì ẹ̀kú ìtọ́jú Citizen AY ẹ̀kú ìtọ́jú Lady Bímbẹ̀ ẹ̀kú ìtọ́jú Odùduwà TV radio pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba gbogbo wa náà la máa ṣe débìrì ọmọ ọba ni ẹ máa bá wa kí wọn lóòrèkóòrè Usman Francis wọ́n ní ẹ jẹ́ kí a kún fún àdúrà nìkọ̀kọ́ lóòótọ́ ká kún fún àdúrà ṣùgbọ́n àdúrà nìkọ̀kọ́ káwa náà ká fúnra wọ́n ní ẹ máa gbàdúrà ní ká ẹ máa wọ́n ní ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kò sọ wípé ká ẹ máa gbàdúrà nìkan ẹ máa gbàdúrà ká ẹ sì máa ṣọ́ra ká ẹ tún máa fúnra pẹ̀lú eléyìí tó túmọ̀ sí pé bá a ṣe ń gbàdúrà yìí káwa náà máa gbé ìgbésẹ̀ pẹ̀lú ká máa fi support ó ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni ẹ ṣé gan ni Sir Usman Francis Adédoyin Kẹ́hìndé wọ́n ní ìjọba tipátìkúùkù ní ìjọba Buhari o bẹ́ẹ̀ ni tọ́ níbí ni a máa fi àdàgbà ètò yìí rọ̀ sí lónìí àìbámọ̀ ẹ̀yin èèyàn wa mò ń bọ̀ bóyá ẹ fẹ́ rán aṣọ ìgbàlódé àbí egbògi kan wà lóde báyìí tó jẹ́ pé kò sírú àìsàn tó wà lágọ̀ọ́ ara níbikíbi ìbáàjẹ́ níta ara ni àbí nínú ṣé làkú ègbé ni àtọ̀sí ni ẹ̀yin náà ẹ mọ̀ yẹn ẹ̀yin àìsàn gbajúmọ̀ ni àìsàn káìsàn àrùnmọ̀lẹ́gùn ni gbogbo àìsàn káìsàn tó bá wà lágọ̀ọ́ ara wa kódà bó jẹ́ COVID-19 ló wà lágọ̀ọ́ ara wa egbògi yìí egbògi àwọn tí wọ́n gbá rìsáàsì ni tí wọ́n wádìí ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n pa egbò àti ewé tí wọ́n papọ̀ tí wọ́n sọ di ohun tí ó máa ń ṣe ara lóore ara lóge bóyá òòró ń jẹjẹ ni o lè jẹ́ o lè lò bóyá o lè ṣe dáadáa ní orí ibùsùn pẹ̀lú dáàdì àbí mọ́mì ẹ̀yẹn sáà ti gbé e lura ẹ wò ó jọ́mú báyìí ni kébékébé báyìí lẹ́ máa ta ẹ máa jí bíi pírí tí ológun jí lórí ìtẹ́ tí ológun jí tí ẹyẹ máa ń jí ní orí ìtẹ́ nítorí pé àkì ń bọ́kùnrin ẹyẹ báyìí ní orí ìtẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà lórígun mẹ́rin àgbáyé ẹ̀yẹn sáà ti kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kò síbi tẹ́ ẹ wà o tí ẹ̀ ní rí egbògi tí ẹ̀ ní rí rà ó bá ọmọdé àti àgbà lára mu ó bá ọkùnrin àti obìnrin lára mu ò bá jẹ́ ss ní ìbá jẹ́ aa ní ìbá jẹ́ èyíkéyìí yòówù kó o jẹ́ irú àìsàn káìsàn tó bá wà lágọ̀ọ́ ara wa ó yẹ ká mọ̀ pé àníjẹba wọn tòjèrà tí ò lọ́mọnú kójà bójá pimples lẹ́ní sójú ìbá jẹ́ làkúrègbé ìbá jẹ́ kúrúnà ohunkóhun tẹ́ ẹ bá ní bójá àìsàn lágọ̀ọ́ ara yín ẹ̀yin ẹ ṣáà ti lò ó mo fún yín ní ọjọ́ 3 péré tẹ́ ẹ bá lò ẹ wò ó ẹ̀yin gan ẹ rí àyípadà ẹ dúpẹ́ lọ́wọ́ wa wípé ẹ máa ṣeun ẹ ṣe gan ni tẹ́ ẹ bá wa polówó egbògi yìí ẹ kàn sí ìyáàfin Beatrice lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ mú gègé àti kálámù yìí ò kẹ́ ẹ sáré bá wa kọ sílẹ̀ ṣùgbọ́n ká tó pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn láìpẹ́ láì jìnnà advertisement wọn máa gorí àtẹ́gùn ṣùgbọ́n kó tó dìgbà yẹn náà ẹ mú gègé àti kálámù yìí ká fi àsìkò yìí ká fi kí gbogbo àwọn tí wọ́n wà ní orí ètò Adédoyin Kẹ́hìndé wọ́n ní ìjọba tipátipá ìjọba tìkúùkù Sùmọ́nù Ọlálékan ẹ ṣeun púpọ̀ o àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni Samson Ọlálékan Sùmọ́nù Ọlálékan wọ́n ní wọ́n rẹ́rìn-ín bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn ṣe ti mú gègé àti kálámù yín ó yá ẹ jẹ́ kí a kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sílẹ̀ ẹ má jẹ́ kí a fi í sẹ́yìn o nítorí wípé kí ni ẹ jẹ́ kí a tọ̀wò báyìí ni ó bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹ̀yin tẹ́ ẹ sọ pé nàláì bí tẹ́ ẹ wà ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ohun tá a bá ti sọ lórí atẹ́kùn lórí ìkànnì yìí ìjìnlẹ̀ rédíò lórílẹ̀‐èdè Turkey Odùduwà TV rédíò ní UK àti Yorùbá World Congress ní Republic of Ireland débẹ̀ ni bẹ́ẹ̀ ni wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí Ọlọ́run ọba ní ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sílẹ̀ +12 048 001 715 lẹ́ẹ̀kan sí +12 048 001 715 ẹ jẹ́ kí a gbọ́ orin ilẹ̀ Odùduwà kí a tún máa lọ Ọláwọyè Kẹ́hìndé Julius ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún orílẹ̀-èdè wa ká gbéga ká gbéga ká
dára ní ẹ jẹ́ ká máa lè bá tẹ̀síwájú fọ́gbọ́n ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ ṣeun púpọ̀, àwa ni ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni. Ẹ jẹ́ ká tún pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ bá wa pàdé lórí Ìkálẹ̀ TV Diary pẹ̀lú Ìjìnlẹ̀ rédíò ní alẹ́ tòní. Ṣùgbọ́n kó tó di ìgbà náà ńkọ́, ẹ má gbàgbé o, ilẹ̀ Odùduwà yìí tiwa ni, kò gbọ́dọ̀ bàjẹ́. Òmìnira ilẹ̀ Odùduwà ẹ má jẹ́ kó fòwárú, ẹ má jẹ́ kó fòwárú. Ohun tí wọ́n lè ṣe fún ilẹ̀ Odùduwà òun ni kó máa lépa, kì í ṣe ohun tí Odùduwà lè ṣe fún ẹ. Ohun tí èmi lè ṣe fún Odùduwà òun náà ni mo ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Èmi ní láti máa tẹ̀síwájú àti gbogbo wa ká máa tẹ̀síwájú. Ìwọ tó ti bẹ̀rẹ̀, ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, ẹni tó bá forí tì dópin òun là á gbàlà. Bẹ́ẹ̀ ni o, ẹ má jẹ́ ká kú sọ́nà bí èéfín, a sì ní kú sọ́nà bí àjọ. Gbogbo ẹni tó nígbàgbọ́ pé a máa gba ilẹ̀ Odùduwà yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba, ìbáàjẹ́ ẹgbẹ̀rún ọdún ni wọ́n jẹ́ nílé ayé, wọn ò ní kú wọn ò ní rùn, àfi tá a bá gba Odùduwà yìí, tá a bá tún àgbà tún wá jẹ mùdùmùdù ẹ̀ wá jẹ ìgbádùn ẹ̀. Ṣùgbọ́n àwọn tí ò gbàgbọ́ pé a lè gba Odùduwà yìí, a sì ń bẹ̀bẹ̀ sọ́wọ́ Ọlọ́run Ọba, aráwọ̀ ẹ̀bẹ̀ sí Lédùà wípé k'Ọlọ́run ó jọ̀ọ́ kó ṣe wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà tó padà wá sílé. Ṣùgbọ́n tí wọ́n bá kọ̀ tó bá láwọn ò padà wá sílé, k'Ẹlẹ́dùà ó ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣe ojú. Bẹ́ẹ̀ ni kí wọ́n lè mọ̀ wípé wọn ò kì í ṣe bẹ́ẹ̀. Má ṣe ilé ayé ló wà, nítorí táà nítorí ẹ sọ wípé má ṣe ṣe ń bẹ lájù ilé ọ̀run. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin olólùfẹ́ wa, adúpẹ́ tẹ́ ẹ ti bá wa ṣe àìtó yìí lónìí. Ojú tẹ́ ẹ fi wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi gbọ́ wá ò ní di, ọwọ́ tẹ́ ẹ fi bá wa ṣe àìtó yìí kò ní kọ ìsàlẹ̀ àpò. Ó dìgbà míì, ó dàbọ̀ o, ká sùn láyọ̀, ká jí láyọ̀, ó dìgbà kan náà.